gbogbo ló ń ṣojú ẹ̀, gbogbo nìwọ náà rí. Inú mi dùn pé o ti dàgbà ilẹ̀ fún iṣẹ́ ọmọdé mọ́. Ojú ẹ̀ rí gbogbo bí mo ṣe ṣe ọ̀nà tí mo gbé ìgbà wò. Lórí pé kó lè padà sílé ìwé eléyìí tó ń lọ. Ó rí pé tẹlifíṣàn tó kù nínú ilé àti rédíò ni mo gbé tí mo forí mi rú tí mo lọ tà dànù. Kí ló mú mi tà dànù? Ní pé mo ronú àròjinlẹ̀ náà ni pé kí ni tẹlifíṣàn á dà fún mi nínú ilé lẹ́yìn ọmọ bíbí inú mi. Gbogbo òbí ló mọ̀ pé tóun bá tọ́ ọmọ òdebè kan tọmọ yìí dàgbà tọmọ yìí ṣorí rẹ̀ òun á jèrè gbogbo ohun tóun ní láyé. Ìwọ ti ń jèrè mi báyìí lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ gbọ́dọ̀ ṣe fún òbí. Èmi ló kù àti pé ìwọ náà ló kù tó ronú pé bàbá ní láti jèrè ẹ o. Nítorí ìdí èyí ìwọ̀nba tó kù kó parí ẹ̀yìn ò fẹ́ kó kó ẹgbẹ́kẹgbẹ́. Lóòótọ́ látìgbà tó ti wọlé ìlú gíga yìí ẹnikẹ́ni ò fẹjọ́ ẹ̀sùn rí yálà àwọn ọ̀rẹ́ ẹni tàbí ẹnikẹ́ni wípé ó hùwàkiwà tàbí ó hùwà ìdá. Ìwọ̀nba díẹ̀ tó sì kù yìí tó jáde ilé ìwé yìí mo fi Ọlọ́run mọ́ bàbá ẹ̀ torí Ọlọ́run máa kó ẹgbẹ́kẹgbẹ́ ọ̀ máa rántí pé ò ní ìyá láyé mọ́. Gbogbo ìgbà tílẹ̀ bá ti mọ́ máa rántí pé ò ní ìyá láyé mọ́. Ẹni tó ní tó ṣe ìyàpọ̀ tó ṣe bàbá mi mi ilẹ̀ ní nǹkan kan mi tí mo lè ṣe tí gbogbo ohun tí mò ń lò tí mò ń tajọ lọ́tún àti lọ́sì. Nígbà tó bá wá kẹ́gbẹ́kẹ́gbẹ́ ìlà jẹ́ èrè ṣùgbọ́n ìmọ̀ náà gẹ́gẹ́ bí òun ojoojúmọ́ àti wákàtí ni mò ń gbà ládùúrà níwájú Ọlọ́run ọba epo Olódùmarè àlejò. Bùkọ́lá ẹ̀mélòó ni mo pè é? Ẹ̀mẹ́ta má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o bẹ́ẹ̀ lọ. Ṣọlá báwo ni? Báwo ni bébì? Ṣé okay? Àwọn èèyàn wẹ̀. Ṣé àwọn nǹkan tó ń ṣe yìí ṣó dẹ̀ ó yí ẹ báyìí? Mi ò understand o, kò tẹ ìwé mi wá. Ẹyin bébì. Kí ló ń pa ilé ẹ̀wọ̀n ẹ̀sìn? Wo ṣé ọ̀rẹ́ tí Búkì àti Àjọkẹ́ ń ṣe ṣó rò pé wọ́n wà compatible ni? Jọ kí ni o wà compatible? Mo mọ̀ pé wà á béèrè, mo mọ̀ ẹ́ dáadáa. Ṣó o rí Búkì àti Àjọkẹ́? Mi ò lè ti torí pé bí wọ́n Búkì mọ̀wé kí mi wá sọ̀rọ̀ mi dẹrú anybody. Ṣó o rí tó má tẹ̀ wá náwó nílé wọn kì í ṣe bàbá ńlá kù ìyáláyà wọn ló ń san school fees tèmi, ṣó ti gbọ́? Tówó ibà wà nílé lọ́wọ́ mi tìdùnnú ni mo máa fi dá ẹ lóhùn. Ó mọ̀ pé tó bá ń béèrè owó lọ́wọ́ mi tí ó bá sówó ilé inú ìrònú lọ́tà mi ó wà tí mo máa káàkiri lọ́tún àti lósì òun ló jẹ́ kí n máa ronú lọ. Ṣùgbọ́n bí wọn náà ṣe ń sọ̀rọ̀ ń tọkàn mi sọ fún mi nínú èrò mi ó ní pé tó bá di láàárọ̀ lákòókò báyìí pé ìran ẹ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ ní Àjàdí pé ń kọ lẹ́tà díẹ̀ lọ́wọ́. Mo ti bá a sọ̀rọ̀ owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yá jẹ́ rí owó díẹ̀ fún un. Àmọ́ bí wọn náà bá sí lọ mi ì lè mọye tí ó lè fún ẹ. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Èmi náà tún máa fojú wá ọ̀nà ọ̀tún àti òsì
bóyá ó lè ṣeé ṣe kí n rí ibi dùn sí ara àwọn ibi tí n bá dùn sí bóyá èmi tèrè ìdíjèrè àárí owó ọ̀hún àárí ìṣàjọ ṣé o ti gbọ́. dáàdì mi fẹ́ kẹrù ní èmi mọ̀ wípé ibi ló máa já sí. mo mọ̀ pé bíire náà lọ́rọ̀ wa máa já sí ẹ nítorí pé bí òbí bá wà láyé tó ń náwó gbogbo ìsún tó ní tó ń dà sórí ọmọ bí ẹni invest kalẹ̀ ní tí ó wá jèrè lọ́jọ́ iwájú lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí kò bá ti pa ọmọ náà òbí yẹn ń bọ̀ wá jèrè ọmọ tí mo sì mọ̀ pé ikú ò ní pa ẹ lórúkọ Jésù wà lálẹ́ òní lálẹ́ o ò ní ṣe ọkọ fẹ́ o ò ní ṣe ọkọ yẹn wo apásùn kan kùnú kọ́ńbọ̀dù ńbẹ̀ ni kó yí mọ́ ẹ̀gúsí díẹ̀ èlùbọ́ àgbààgbà kù díẹ̀ dá gbogbo ẹ̀ pọ̀ kó rò kó fẹ́lẹ́ ká lè rí nǹkan jẹ Ọlọ́run á gbàdúrà wa àbí ẹ̀sìn ọbẹ̀ ti bí mi ọ̀pẹ̀tẹ̀ ẹ̀ẹ́sẹ̀ rẹ̀ mu máa ṣe o. o lè ṣe àdìgbò bọ́ bá ṣe inú ń dún ayọ̀ ń sìn fún un. kí ló ṣe wá tí àbúrò rẹ̀ wọ́n rọ́jò láṣẹ tó ra house cash ẹ kò mọ̀ pé bébí ọ̀pọ̀ yà ń sìn má bínú ẹ kò mọ̀ pé ọmọ ọmọ mi nìyẹn inú sí o ti rí bẹ́ẹ̀ ìwọ́n náà sọ fún àti kùn àfihàn. ojú ẹ change ṣé kò sí problem ọ̀rọ̀ ìṣòro náà. Wọ́n ti ní kí a má máa lé mi fún ẹyin wọn. Ní bàjẹ́ òṣì. Ṣé ìdè kó jẹ́ láàbù ló ṣe wáyọ̀ tó lọ? Sílẹ̀. Wọ́n kọ́ kíkẹ́ lọ́mọ ni. Nínú òun bẹ́ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀rẹ́, ṣé ìgbà tí mo délé tí mo explain fún dáàdì nípa exam? Dáàdì sọ̀rọ̀ ilẹ̀ ẹkún kò sówó lọ́wọ́ dáàdì. Wọ́n jẹ́ kó yé mi pé àwọn oògùn ò tí ì jẹun. Ṣé n tó kù nínú báàgì mi mo fi ránṣẹ́ fún dáàdì? Ṣé o rí ètò ìdẹ̀yẹ̀ tó láti kékeré tí mo fi dàgbà tó báyìí? Ìṣà ni kò para ẹ̀. Ó dàbí pé mi lè ṣe exam yẹ̀ yìí. Ó fẹ́ ní kárí ọ̀gá nìyẹn. Bẹ́ẹ̀ ni àbí kí n máa ṣe mí ṣàmì para mi. Ara nǹkan tá máa ń sọ fún ẹni ẹ pé kò já sí kó yé dọ̀wọ́ ara ẹ̀ sí. Wo awágbó tó dé pé àwọn parents máa ń fún wa lówó à ń dọ́gbọ́n sàn ṣe jámájámá kiri wá pé ńgbà mi máa jókòó sóstẹ̀l mi ní wá bèrè owó lọ́wọ́ mi. Wọ́n ti wọ́n tiẹ̀ ọ̀dọ̀ dádì wa máa pariwo ṣó fẹ́ pa bàbá yẹn gan ni sọ fún mi. Èmi ò mọ nǹkan téèyàn ṣe jáde fún ọ fact ni mo sọ fún ẹ yẹn. Anyway solution kan tí mo rí pé a lè ṣe ni pé kó ra pébé yù kó sọ fún mi pé ó fẹ́ sanwó exam ẹ̀. Àbí kí ló ń go out pẹ̀lú bọ̀bọ̀ yẹn fún bọ̀bọ̀ yẹn mo ṣe rí ìdúró ẹ̀ everything na clean ball lè máa sanwó ẹ̀. Báyọ̀ Jọkẹ́ ó bọ̀rọ̀ jẹ́ mi fi máa pé Báyọ̀ mi fi máa béèrè anything lọ́wọ́ Báyọ̀ mọ̀ because Báyọ̀ ojú ẹ̀ rẹ̀ náà ó lè dúró lápọ̀ nísìnyí kó lọ já mi jùlẹ̀ mi lè fẹ́ kọ́ tó pé ó máa break heart mi. Àjọkẹ́ Adé ọmọ tó jọ mọ́ mi èmi fúnra mi kí ló kọ́ ẹ tó bá já ẹ sílẹ̀ kò kún àìná ọtí náà wọ́n nílé ẹ̀pẹ́ kí wọ́n ti ní ìdówó kó máa fún ẹ lówó ni tó náà bá ní ẹ máa fẹ́ra yín tó náà bá dẹ̀ ní ẹ kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ jẹ́ máa ti bẹ̀ fúnra yín ọmọ má máa ṣe yẹn o kí ni problem ẹ àti ní pé bọ̀bọ̀ tí mo ti ẹ̀ ń wò yẹn ojú ẹ̀ kú ó dẹ̀ jí fún ẹ ó láìkẹ́ yìí ná ọmọ ti bẹ̀ járe abẹ́tà kó pè é kó sọ fún ní ìdówó. Pẹ̀lẹ́ o mo délé náà ń jó ní bóyá wíńdò lẹ́gbàá kọjá lọ́hùn mọ́ àmọ́ mo rí fìrí yín sá ọ̀dà mo gbọ́ bẹ́ẹ̀ bó dẹ̀ ní tibí o. dáadáa ni ìgbà tí mo ti rí mo ti mọ̀ pé owó ilé náà lè wá béèrè fún lágbára lọ́wọ́ Ọlọ́run tí kò níyẹ̀ tí ò ní tà sí tá a bá fi máa rí parí oṣù àbí parí oṣù tó ń bọ̀ máa wá kówó yín fún yín. Bàbúkì sẹ́ẹ̀sì èrè ẹ̀ ń ta bàbá àjẹ̀bù tẹ́tẹ́ búùlù dáńbù lúdò ẹ̀ta kankan náà ẹjọ́ tó yọ náà ẹ̀ bàbúkì ẹjọ́ àníṣorí púpọ̀ ẹni bá dàgbà sórí púpọ̀ owó ara ẹ̀ ló wà nínú àwọn sẹ́ẹ̀mọ yẹ owó nílẹ̀ ọdún kan àbọ̀ ẹ rántí pé ọ̀rọ̀ kan wà tó pé mo ti máa yẹ láìsí ẹ̀ ọ́ tí mo ní ká má sàn yẹn mọ́ ẹ̀jọ̀ mo lè gbọ́
pé ẹ ti dára búrábú ẹ ti wọ́n lẹ ta tẹlifíṣàn kan ẹ sì sọ pé tó ẹ bá ṣe pé ẹ rí mi o bó lẹ wá dá sí. tó bá ṣe pé ti tẹlifíṣàn lóòótọ́ ni mo ta tẹlifíṣàn àmọ́ mi torí ilé yìí ta tẹlifíṣàn. torí kíá ni. nítorí ọmọ yín Bùkọ́lá ni. Bùkọ́lá fẹ́ padà sí ilé ìwé kò lè sí owó kọ̀ọ̀kan lọ́wọ́ mi tó máa mú lọ ó ní mo ṣe lọ ta tẹlifíṣàn ẹ jọ torí Ọlọ́run tí a bá ti máa rí parí oṣù yìí tó ti túnbọ̀ máa wá fún ẹ lọ́wọ́ ní tí ò ní yẹ. Bàbúkì mi ò tọrọ apology kí n tó sọ fún ẹ pé orí yín burú olórí burúkú bí tó bá burú fún yín ẹ lọ lù yín gbogbo wa ká lè rí ṣe lẹ́kọ̀ọ́ àwa tá a rí ṣe tá a sórí ire Ọlọ́run ti ṣàwa ó ti yọ bí àjọ ó ti yàjọ sí ó ti ṣẹwárẹ̀ yín olórí ibú ẹ lọ lù yín gómìnà tẹ ló ń fún yín 3,000 bí wọ́n bá fún yín gan lára wọn gbà á lọ́wọ́ rẹ̀ wọ́n níjọ́ mú lọ lù yín ọ̀rìn ìṣẹ̀ lọ ni olórí burúkú fún lọ́wọ́ mi o wọ́n á sọ fún báyìí wọlé yìí láì ṣe pọ̀ fún mi lówó. ogun ayé ìmọ̀lẹ̀ Ọlọ́run dákun ṣàánú wa. ogun ayé ilé. ọmọ gbòòrò kò ní séwu. ó yá èmi ní Ṣàǹkó di pọ́ǹpù bọ́ ìdá tí ọlọ́sẹ̀ tí wọ́n lọ fi ilé. èmi ní Ṣàǹkó Rashidi ìgbà kọ́ngì àtàndá alápò music. ọlọ́bẹ̀ ló lọ kọ́kọ́ dáre èmi mo ní ìgbẹ́jú láyé rò. Rashidi ṣé kí dúró máa dún ṣé kí bébè máa dún ọmọ mi àwọn náà fi láre. kódà ní báyọ̀ Ṣàǹkó Rashidi yìí o ó yẹ ká lọ́wọ́ ní ìrẹ́ ètò ní ọ̀rìn èèyàn tí ó lọ́wọ́ ní ṣe lọ́wọ́ dábí òkú ìyàwó ẹgbẹ́ ní bá fún bímọ ní ṣeré bá fún mọ̀ ní ṣeré bá fún dàgbà ṣeré ṣayé lágùn má jẹ náà ó káyé bùkì yóò ṣe. ọ̀gáyé bùkì. bùkì ṣáà ti àti ṣé wọn mi fún nánsà yẹn gan ṣáà ti rí àti ìwé everything dey go. tí bá wà ẹ àlọ́ ń kí ẹ. orí ẹ̀ ti bàjẹ́ ta ni ṣáà máa ń wérí ẹ. èmi náà ń wérí mi. ó kàn ṣàkọlẹ̀ mi ò lè pariwo ó kàn jẹ́ ọmọ mi ò lè pariwo. ìwọ̀sí ó wà lágbára. ẹ̀dọ́gẹ́ ní sùúrù lọ ní sùúrù ọ̀bá mo bá ẹ̀sọ́ láìjọ́ pé mo kú ẹ̀jẹ̀ mo láì mo gbọ́n ẹ̀mù sì tí ìgbà bẹ́ẹ̀ ojú dómi lọ wájú rẹ̀ lọ́hùn mo láì gan ohun kúrò ìwà àjọ tó mo ti ń róbìnrin tí òbí tó fún àtò ẹ̀rí ṣùgbọ́n ọ̀rẹ́ Àjọkẹ́ ó máa ń fọ́lẹ́kùn òní wá ti di mi kí mi náà fàfà bó èlè mi náà ó ṣe tọ́ sí mi lára ṣá. ṣé o ti ká news ìbá ẹ tán. mo béèrè ni ṣé o ti ka ìwé ìròyìn yẹn tán jẹ́ kí n sọ fún ẹ ṣé ẹgbẹ́ ṣe wá níyàn ni bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé ẹran oníwo ló máa kọ̀ ẹ̀ fa ṣé bí tí mo gbé yẹn wá ni. wọ́n tún máa sọ o ní Àjọkẹ́ ṣe sí ní Àjọkẹ́ ṣé Bukky Àjọkẹ́ ṣé wọ́n jọra wọn ni wọ́n rẹ́fà jọra wọn. jẹ́ kí n wá sọ fún ẹ never in your life tó bá cross mi ní school yìí wọ́n ní kò tó máa ṣe fẹ́ wo ìjọ ṣé ọmọ gidi ni wọ́n yìí nǹkan tó ṣe sórí. ní sùúrù a ó dẹ̀ sọ ẹ̀dínwó kan bó o lè tó yẹn mo kọ̀ kó ẹgbẹ́ mi wọ́n ló dàbí màmí bọ́sà tó ń ẹni tí bá ìjọ ọmọ ìjọ àwọn ẹgbẹ́ nínú ilé ìwọ ìjọ tí ó ṣí. ó mọ bóyá rí o wèrè o fọjọ́ ìjà tó bóyá rí fún ẹ àbí bóyá rí nìyẹn olóòfò ó kú ẹ lójú ọlọ́run máa kọjú bá ń ṣe jẹ́ òòjà. ìròsí ẹni ẹlẹ́ẹ̀kejì kẹ́yìn ọmọ kọ̀rọ̀ kún láti di pé kó sanwó èrò sì lẹ́ ń san gbogbo àyókù bí mo ṣe sẹ́ǹgì owó wọn tó tí mo fi kówó wọn ṣé mo fi kówó rẹ̀ mo sì sọ fún wọn ní bó bá ti sú ọbọ̀ ọ̀bá tó ṣe mọ́ láyé ẹ̀ wà lé ìgbàlú ilé lọ kú bẹ́ẹ̀ ẹ wo iye tí mo ìrètí dànù fún ọmọ ìyá mi gan mo lè ìrètí ẹ̀ dànù fún wọ́n lé léwu ṣe lẹ́yìn kọ́lé àbẹ́rẹ́ kọ́lé mo sì rí gbogbo àwọn tẹ́nàntì yìí bí wọ́n ti máa ń ṣe dáadáa tí wọ́n máa ń ṣe dáadáa ṣé bẹ́ẹ̀ yóò gbà wọ̀lọ́ ni èmi gbà wọ̀lọ́ fáwọn anádanàdàn wọ̀nyí ni ńgbà tẹ́yìn dé láti Ghana ajá yìí ti ẹ̀ ń kọ́ èmi lẹ́ni àkọ́kọ́ ní gbogbo ìlú wa lọ́yọ̀ọ́ tí wọ́n kọ́ níbú
mo ń gbé tàjátàjá lọkọ̀ kó wọn wá tàjátàjá lọkọ̀ kó wọn wá wọn tí wọ́n lè ń gánà tàjátàjá lọkọ̀ kó wọn wá tàjátàjá lọkọ̀ kó wọn lè ń gánà. ẹ má kọrin yẹn ẹ wò nínú gbogbo orin láyé òní tó máa ń bà mí nínú jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má kọrin yẹn dídá ló dá lóbìnrin fi ń fọ́ kó ọmọ rẹ̀ báyìí tó bá ń sáré kèsì pọ́npọ́n ń fẹ́ jábọ́ ẹ jọ̀ọ́ ó dáa kẹ́ ẹ san owó yẹn ó dáa kẹ́ ẹ san owó yẹn. ní ti owó mo mọ̀ pé mi ni mo jẹ gbèsè màá san fún ọ lágbára lọ́wọ́ níparí oṣù tó ń bọ̀ ni kò ní yẹ. kí n tún ṣe ìparí eléyìí ìparí yìí tuntun bọ̀ èmi ò ní í gbà o. ẹ wò á san á san. ẹ pẹ̀lẹ́ báwo lẹ tún ṣe ń ṣojú yìí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bẹ ṣe ń ṣojú yìí ò yé mi o ṣé àmọ́ pé kò sẹ́ni kankan lé gbogbo àwọn aráalé náà ti lọ sí patí aṣọ tí mi rà ló jẹ́ kémi náà wà lé ẹ pẹ̀lẹ́. ìyá tó ń sìn. bàbá búkì. ẹ jọ sórí Ọlọ́run mo fi bẹ̀yìn tàbí Bùkọ́lá bá dé ẹ bá mi sọ fún ẹni kò dira ẹ lámúrò ẹni kò dira ẹ lámúrò ó ṣe bí obìnrin. bàbá búkì mi ò fẹ́ gbọ́n nǹkan tẹ̀ ń sọ yìí o ṣé mo kókò sẹ́yìn kankan lé o gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ti ń bè mí lẹ́rù o mi ò fẹ́ gbọ́n nǹkan tẹ̀ ń sọ yìí o Ọlọ́run ní jẹ́ ká rí Ọlọ́run tẹ̀ ní jẹ́ ká rí nǹkan tí ò dáa. bàbá búkì bàbá búkì mo gbé a ní mo fẹ́ pè bàbá búkì ẹ má má ṣe kékeré kò sí náà dé mo gbé bàbá búkì. Bàbá ṣé ìyọnu Ọlọ́run nìyí o Ọlọ́run tó dẹ̀ ń pè gangan lẹ̀ ń jẹ́ ní àtọ́lé ṣé ibẹ̀ jẹ́ kékeré kékeré lálẹ́ sí ẹ ṣàbẹ̀rẹ̀ ayé má bẹ̀ mí. ṣé mọ́tò ló wọ̀. ara mo fòdé ìbà mi ò ní wọ mọ́tò. ogun kádà. ó dà mo gàn kádà. o fún lówó. ara mi ò fẹ́ lẹ́ bá mi fún. ṣé àmọ́ ló dé ní àdéhùn. ẹ rí mi mò ń wọlé bọ̀ ẹ wá ń bèrè sànà ni mo dé àbẹ́ni. o gbọ́n kankan. pé kí ni. o gbọ́n kankan. pé kí ni. kí ló fẹ́ kí ló sọ fún lábọ̀jáde ọkọ mi ó gbọ́ nǹkan kí ló gbá. mo fẹ́ jíṣẹ́ fún náà ni. iṣẹ́ kí ló fẹ́ jẹ́ fún ṣọ́ọ́rọ̀ ẹ̀ sí ni ṣọ́ọ́rọ̀ ẹ̀ sí. ṣé fẹ́ máa rẹ̀ jẹ́ à ń jà tẹ́lẹ̀ ni. lálẹ́ bẹ̀ẹ̀ jẹ́ lábọ̀jáde ọkọ mi. bí mo ṣe ń bọ̀ náà mo fẹ́ wọlé mà. dáàdì ẹ wọ́n wà nílé bàbá Ghana. ṣé kò sí lómi. kò sí nǹkan kan nípa ọ̀rọ̀ olórí náà ni. abiola lórí ti dẹrù wá síta ni. kẹrin yìí ti dàkẹ́ rárá. ẹ jẹ́ kí n wọlé kí n change ìgbà. wọ́n ní kájọ máa bọ̀ tó bá ti dé ni má ṣòkò wọlé tó bá dé wà wá nǹkan tó bá máa mú ṣògbọ́. ibo ló wá mú lọ nísìnyí tí ọmọdé ló pé. ṣùgbọ́n dájú mi àsìkò tó yẹ ká fi mí lẹ́ẹ̀kọ́ lélẹ̀ yìí lẹ́nu ìyàtọ̀ ẹ̀jẹ̀ lórí mi. wò Bùkọ́lá máa bá sọ fún lónìí dọ́là tó bàjẹ́ ti bàjẹ́ wọ́n fi ṣe òtí ìbàjẹ́. Búkì àbí kí ló polúkọ ẹ Búkì sórí pé lórí burúkú ni ẹ ó wá ń gbogbo orí bẹ́ẹ̀dì mi ó fi tọ̀ sí ṣé mo lóyún sí mi làbí mo tọ́ mọ lọ́wọ́ ìgbà tó dé lánàá tó ní kí yẹ̀bù pé kọ́fì wà ń tà tí mi ìbá yẹ̀pẹ̀ ẹni ẹni tẹ́ ní o kò ṣàánú yàbí ó rí pé lórí burúkú ni ẹ ó dẹ̀ pé ní fine girl ó bó ṣe rí ó gbogbo ara ẹ bó ṣe rùn ó gbára ẹ bó ṣe rin fútọ̀ orúkọ lórí burúkú ni ẹ wo yá dìde bí mo ṣe wẹ̀ mo ní kò dìde
mi ò mọ ọmọ ló ṣèṣì ni. Kí má bínú ṣèṣì ni. Orí ara ẹni kò bẹ̀. Orí ara ẹni kò bẹ̀ mi kọ́ ló máa bẹ̀. Ẹ pé lórí burúkú lẹ̀ ní èèyàn yìí tí wọ́n bá ń ṣàánú yẹ kì í ṣàánú ara yín rárá. Tọkọ mi bá dé ìsìnkú kí ló fẹ́ kí n sọ náà? Mo bèrè lọ́wọ́ ẹ̀ ni. Kí ló fẹ́ kí n sọ? Kí má bínú. Kẹ́mi má bínú. Orí ẹ̀ sì yí. Ó yá dìde. Ó yá dìde bí mo ṣe ń wẹ̀ yẹn. Kó kéré kó bọ́sítà. Ó yá bọ́sítà. Mo ní kó bọ́sítà máa dúpọ̀ gbọ́ lọ́gì ọwọ́ mi gbọ́dọ̀ jùmọ̀ bíi ìta. Olórí burúkú olóòrùn. Ọmọ àti dà sí ẹ gbogbo aṣọ. Ẹ gbogbo aṣọ. Sórí bó ṣe lọ yẹn. Láti ẹnu ẹ̀ ní ìmọ̀ ìgbà ìbọn o. Òòdè gbọ́dọ̀ délé mi mọ́. Olórí burúkú onírùnkùnrin. Olóòrùn jàtìjàtì. Ọlọ́run dákun ṣàánú wa. Ogun ayé ilé Ọlọ́run ṣàánú wa. Yeah, it's nice. Ọjọ́ mẹ́ta ìgbọ̀n náà bẹ́ẹ̀ tó fún tí oúnjẹ ọ̀nà ilé ìlú o wàrà tó máa fi máa jẹun tà. Oúnjẹ ń tà oúnjẹ lé ìlú mi máa jẹ. Oúnjẹ lẹ́jọ́ mẹ́ta yìí lẹ́gbà. Dúpẹ́. Dúpẹ́. Máa. Wọ́n ní àwọn ọ̀dọ́ máa ṣèjọ láti gbóni wá ní títún. Ṣé ń bẹ̀rẹ̀ tí mi àti ẹ̀rọ sùn? Mi ì gbàgbé. Nígbà tó kọ́ mi bá ṣe tán máa sọ fún wá ti jọ lówó náà ló máa fọwọ́ lọ tí fọwọ́ lọ́wọ́. Irú ni wàá tó máa ń jíjọ sọ. Wọ́n máa dá lóhùn mo sọ fún mi pé mo ní ìjẹ́ orí kan pé fẹ́ fàájì wọn. Nílẹ̀ ni wàá fẹ́ jẹ́ kí n lọ. Mi fẹ́ kó bá fàájì wà jẹ mi. Lọ́wọ́ wà fún ẹ̀rí ra yín. Wọ́n ní ìgbà mo fẹ́ sọ fún mi. Kí ló ń sọ? Mo ní ìgbé ìpínlẹ̀ ojú sí bàbá àzìndáde náà. Olórí dájú. Ọjọ́ ọ̀dọ̀ tí ó ròyìn ti. Meeting me for the past 2 days. Past 2 days. Ó kàn sọ àwọn ọmọ ẹ̀sìn ìgbà. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò tiẹ̀ ní ìpayá láti lọ yọ̀. Ìjẹ́ ọ̀dọ̀ tí wàá kù díẹ̀ tó ti ń fún plan láti wà lọ́la. Ní ìgbé àkìlọ̀ ní next week, mo pè é wíìkì yìí, a máa bísí sórí location down. Next week, I'm a better. That's correct. You want the preparation against next week, brother? At least, man, next week, when man drop me, I don't know. I'm going to put my down, put my wow, you're not free. That's what we need to drop it. We are drive at the drop, I will do the field. No, ṣé mo máa lè drop me? Sísè sọ pé wà á ti drop àlejò lọ sí trip ten. Náà wò ní àwọn ẹgbẹ́ kan, kò ṣáà fún mi mọ́ drive. Well, since o ti jẹ́ bẹ́ẹ̀ next week ló lọ, bàbá mi kí bàbá fún mi ránṣẹ́ fún wọn wípé mo ní schedule bi tó tight níbi láìpẹ́ ní àlejò sọ. Bá mi kí wọn dáadáa, ẹ̀ wá wọn tó jọjú rà lọ fún wọn. Wọ́n má bàa di pé máa wò pé ìrìn ìdílé bá gbé ìpínlẹ̀ wa. Wá mi kí bàbá dáadáa. Bánjí. Sórí ọ̀rọ̀ tí ìyá kékeré bọ̀ sọ yìí, òdodo ọ̀rọ̀ ni. Ṣàṣà obìnrin ló lè sọ̀rọ̀ rẹ̀. Ìyá rẹ̀ ti dẹni ọ̀run lónìí àwọ̀ orí mọ́. Òun rí wa. Ṣùgbọ́n àdìsẹ́ làyíká, àyíká sì ni bàbá rẹ̀ mú. O ní fojú sunkún. O ní faragbá. Sórí iṣẹ́ tíátà tó ń ṣe, ó ṣe ó fi lówó lọ́wọ́. Ó fi lọ ìlú òyìnbó. Ó fi ra mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀. Ó fi kọ́lé dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀. Gbogbo nǹkan dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ ìwọ náà fi ṣe. Ǹjẹ́ o ti lọ wo Bùkọ́lá? Rárá sá, mi ì sí lọ́dọ̀ ẹ̀. Ó ti pẹ́ tí mo ti wá sílé nípe ó ṣàṣe ní kí n rí mo ṣe ní kí n tẹ̀wọ́ kó wà lójú sí mi. Ìyá lọ wo torí pé bàbá rẹ̀ kú. Dáàdì Búkì kú. Bàbá Búkì kú.
bí wo àti Búkì ṣe jọ rẹ̀ bẹ́ẹ̀ lèmi àti bàbá rẹ̀ náà sì jọ rẹ̀ yà á yọjú sí torí àwọn àgbà bọ̀ wọ́n ní ìgbà kanjú là á mọ̀ rẹ̀ nígbà ṣòro là á mẹ́ni tó fẹ́ ni olórí nǹkan ló kọ́ wa ní àṣetígi bá dẹ́ ẹyẹ oko ayé ẹ̀kọ́ a máa gbéra ńbọlẹ́yẹ wá ń lọ tó ń fò tí ọ̀dà gbére ńbọlómi ń lọ tí ń sàn tí ọ̀dà gbére ànílà lọ́ọ̀dẹ. ọ̀rẹ́ ìṣòro ní lóòótọ́ ṣé nǹkan bẹ́ẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ ni. ọ̀rẹ́ ó tún padà sẹ́yìn ni ṣé bàbá ṣe kékeré ni kó ṣẹlẹ̀ sí mi rí kó ṣẹlẹ̀ rí mi ti ẹ̀ rí ní ìgbésí ayé mi. ó tọ́ ni mo bí mo ṣe fẹ́ mo ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wọ́n ní bàbá yẹn ṣe. bọ̀bọ̀ ká ló máa rí yẹn tí ò ní ibẹ̀ bó ti lọ nílé kan ni mo ń dá kó mo ń dá pa. ọlọ́run kò tí ì ṣe ọ̀rọ̀ nǹkan mi nǹkan máa wà nítorí nǹkan tí mo gbọ́ ìyá àwọn fàdà náà àpò ó jẹ́ kí mo ní change. ṣó ti rí nǹkan tí mi ò bá fíìmù pé ó ní àfa kan tá à ń lọ ọkọ mi ló máa ń lo àfa yẹn o mi bá ní kí n mú ẹ lọ bá àfa yẹn àyà mi já kó má lọ sọ nǹkan fún kọ́ mi pé nǹkan bá bàbá la fẹ́ ṣe mi ò lè fẹ́ jẹ́ kọ́kọ́ mi máa fi ojú bẹ́ẹ̀ wẹ̀ yẹn. ọ̀rẹ́ ṣé o níbi tọ́rọ̀ mi dé wo wọ́n fẹ́ gbọ́ kó gbọ́ ṣúra àbíkú mi fi ṣe olóògùn dèké ó sì ní kọ́ sí mi kó sáré sí mi fi ṣe mo ti ṣe kiri kù tọ́kọ bá fẹ́ gbọ́ kó sì á gbọ́ a ní kó ti solve problem mo tí mò ń face. ó ṣì wà òkè náà láti gbàgbọ́ sí bàlẹ̀ àjọ ọmọ àwọn. just like that ọkọ ọmọ mi rí náà kókó wọn á rí mi lẹ́yìn yẹn ṣé kò ní fi bad. tí wàá mú kọ mi in fact wàá love láti wà ní mr he's a very nice man ó tún máa ń ṣe eré báyìí náà ìyẹn ò ṣe big deal tí bá ti dé lẹ́sìn máa load fún mi máa kọ́ lóko máa ẹ̀ tún everything fún mi the shop tó bá dé máa wékọ̀ mi. ìpàkọ́ iná is bẹ́ẹ̀ àwọn òde máa ń fẹnu kan wá tí ì zò pé ẹ̀ẹ́dá kìíní kan bọ́ tí mo pé rárá o kó rẹ̀ sí mi ní pé mo trust ẹ̀. ọlọ́run ló máa gbà á lọ àwọn audience àtàwọn ẹni tó kọ àwòrán yẹn kó máa gbọ́ nǹkan tó ń ṣe tiwa. mo sọ ó ní pé wọn lọ pé ọ̀rẹ́ mi nìyẹn ní rárá o kò ṣe ọ̀rẹ́ mo ní ọ̀rẹ́ mi náà kò ṣe kékeré ni. sọ fún ọkọ rẹ ní jẹ́ kí wọ́n pè é lẹ́gbẹ̀ẹ́ ẹ ti change ọ̀rẹ́ mi share up ìṣòro ẹ ti sọ. ọ̀rẹ́ mi ṣe wá ráyè láti nǹkan sí dására. ọ̀rẹ́ mi ṣé wàá pa ṣé mo ní ètò kékeré rẹ̀ àbúrò sí rẹ̀ túpẹ́. Báwo ni gbogbo lẹ́jọ́? Ìkúrò àpárọ̀. Máa fi àní bàbá wa. Ẹ̀rọ ni mo fi máa kí àti lákékeré. Bàbá gbọ́ sí àlàáfíà ni bàbá wa. Wọ́n ti kí o sàn. Ìwà ṣe. Ẹ ra sàn. Báwo ni gbogbo ẹ̀? Ẹ kó sọ fún sàn. Ọjọ́ ló máa ń tọ́jú wa. Ọlọ́run tó dé ẹ̀ lọ́sàn. Àmì ìgbìmọ̀ ìgbà tí gbogbo wa. Ìyàwó mi sọ̀rọ̀ kan fún mi lórí fóònù. Gbà tó sọ̀rọ̀ yẹn fún mi, ó ṣe mí ní kàyéfì. Ẹni tó ṣe wá wọlé sí ló wá sọ fún mi pé ẹni tó wù tí ọ̀rọ̀ ẹ̀ fún mi yẹn ló gba ẹni ló wà. Ọ̀dọ́ fẹ́ bèrè ìbéèrè kan. Ṣé ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? My dear, ṣùgbọ́n wà ní tìbí ta mo sọ fún ìyàwó gáàtì. Wo àwọn yẹn máa ṣe dáa, ṣé wọ́n ṣe wọ̀n wọ́n o. Wọ́n ṣe tí wọ́n lè ṣe níwọ̀n wọ́n lè ṣe. Ẹ̀jẹ̀ mi láì kọ́kọ́ ṣe tó tún máa sọ ojú mi yìí. Ó ti jọ àwọn ẹ̀sìn náà jà ní kí ló ń lọ bí iṣẹ́ sọ lọ. Wọn ò lórúkọ méjì táwọn tó gbogbo orúkọ lọ. Ojú fi àfáà mi jẹ́ pé wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́. Àbọ̀rọ̀ mi rè bẹ́ẹ̀ bá máa yàn yá kí tó lọ sọ́fíìsì lọ́la àjọ bíbẹ̀. So
mo gbàgbọ́ ni pé àfihàn ọ̀rọ̀ ọlọ́run àfi wá mọ̀ ìwé bá ṣe máa jẹ́ bẹ́ẹ̀ gbàgbọ́ pọ́lọ́run àṣeyà. Tọ́pẹ́ ìyá mi. Nígbà tí ẹni kí n wá jẹ pípọ̀ tọ̀ má bàa tọ̀ ọ́. Wọ́n sọ pé wọ́n pẹ̀lú ìwé tó kí ìwé ṣe fún mi. Kí lorúkọ wọn? Ìgbọ́dọ̀ ló ń kí ẹ̀ bùkẹ́. Bukola. بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإليه دعوا إليه يوم لا تسون ما تولاه من السماوات وفي الأرض وذا الذي يزفاكم من داهم إلا أبي اسمه يعلم ما بين أيديهم وما لبغيتنا من شيء إلمي إلا بمن شاء وزيع كرسي السماوات والأرض ولا يروج ولا العظيم والصلاة والسلام على من الغيب وسعادتي الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله والذكر صلوا على النبي الكريم ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run bá ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run bá ẹ jẹ́ ká dúpẹ́ náà nàdé ẹ ti ṣe ẹnìkan rí àbí bóyá kẹ́ ẹ búyàn tó jẹ́ àgbàlagbà kan ẹni tí ṣe tí ìsábì ń sọ fún mi náà. Wọ́n fẹ́ kí ẹ o pa òru àti ọ̀dọ̀fín inú yín kẹ́ ẹ rò ó. Ẹ̀wù àfọ̀ inú ìṣàgbà kankan ló dáadáa rí mi rò ó. Ẹ ronú sí ẹ ronú sí. Ṣé náà sábà ní mo sọ kí n bá. Ẹ̀bọ́ dàgbé ṣáàtà lálẹ́ ó ṣe ọkọ mi ó pàṣẹ ó sì mọ̀ pé ó ní ìwà ìyá. Mo fún wọn lówó mọ̀ àbí bí èlò 200 ní ẹni chẹ́ńjì owó yẹn máa kéré fún wọn dàgbà jù yẹn lọ. Tí wọ́n fún wọn sí. Ọ̀rẹ́ mi fún yín lówó. Owó náà dà. Màmá owó ilé kéré fún yín. Ẹ bá ń fi kọ́ dòdèdè. Ẹgbẹ́ ni sọ́run. Èṣù mi máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bí mo ṣe ń wòye àjẹ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó yẹ kó ṣe lápẹ̀lẹ̀ fi padà nù tán. Ẹ wá rí wọn mú tó wá já wa. Abẹ́rẹ́ pé skul níbí báyìí ni. Wọ́n ń bọ̀ wá ní. Ẹ jẹ́ kí wọ́n sọ fún yín o tí bá tún rí báyìí máa pariwo àjẹlé lórí iṣẹ́ ìrówó yìí kò ní jẹ́ tiyín. Bẹ́ẹ̀ ni. Lówó tí wọ́n fi ṣe mí náà mú. Ẹ wo màmá ẹ bí àná wọ́n ló kọ́ máa mú ní ṣe mí náà ẹ bá bínú màmá. Ó sì mú ọ yá ìyá rẹ̀ ó jẹ́ o ó jìyà. Afọ ẹ̀wọ̀ mo ṣe fúnkẹ́ mo ṣe ìmọ̀tí ìwọ ni mo máa kàn bá ìtọ́ àlẹ́gbẹ̀ẹ́ skul mọ́ ìlú mo ṣe mọ́ ìlú mo ti. Alhamdulillah wa zukura màmá náà lè ṣe. Òun ni mo fi pé mo ṣe. Ǹjẹ́ ẹ lè ṣe àwárí ìyá náà? Wọ́n ṣàwárí ẹ̀. Ẹ wò tẹ́ bá wà lè ṣe tí mo ní kẹ́ ṣe yìí ẹ bọ̀ nínú ìṣòro tó kọjú sí yín.
ṣùgbọ́n tó ẹ bá kọ̀ tí ẹ ní ṣe ńlá àtàwọn tí kì í àmọ́ tí ó tún ju ọjọ́ ògbìn náà ní kí àmọ́ ìṣòro náà tó bá ẹyin tí ẹ ṣe ni pé kí ṣe ń tó lè ẹ̀ra ẹ̀ńtẹ́nu oúnjẹ ẹ lọ rà fún ìyá náà ábíòye lóríṣiríṣi ẹ̀ra aṣọ àlà aṣọ funfun ìjọba mẹ́fà kí ìyá náà rán ọyọ kó bù ara ẹ wá ra ọjà. ẹ ṣeun ẹ fẹ́ pọn mọ́ òwe náà ni pé ọmọ tí àwọn bá ń pọn wọn ò ní jábọ́ sọ ti yẹ yín. ẹni bí wọ́n ti ka gbogbo nǹkan tẹ́lẹ̀ oúnjẹ àtọ̀já àtàṣọ white ọmọ máa dárí jì mí àfa mo ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́sẹ̀. ogun ayé ìmọ̀lẹ̀ ọlọ́run dákun ṣàánú wa. ogun ayé. pẹ̀lú fòtò ṣe mímímí kẹ̀sì sàn wà báyìí. ẹ̀ka sàn ẹ̀jọ̀ asáfójú yẹn ni ẹ má bínú asáfójú yẹn díẹ̀ ni. bọ́dá ẹ̀jọ̀ aṣẹ́rin inú ilé ilẹ̀ yìí ẹ wo aṣẹ́rin gan-an èèyàn kan là ń wá ìyá yẹn bíi wọ́n darúgbó báyìí wọ́n dúdú wọ́n máa ń tẹ̀rìn díẹ̀ báyìí wọ́n ti dàgbà gan-an wọn ò fi bẹ́ẹ̀ ga púpọ̀ jù. wọ́n arúgbó ni wọ́n. wọ́n dàgbà gan báyìí wọ́n máa ń tẹ̀rìn díẹ̀. ní ilé ìlú ẹ̀ náà nà gbé. inú ilé ń bílẹ̀. ẹjọ́ ẹjọ́ bá ń ṣe òun. ẹ ṣe ọkùn ó lè ní kásá. ẹ rọra mà. Yes ma. Ẹ ṣe gan. Má gbé kọ́ wọlé wà. Ẹ rọra màmá. Ṣé o máa ṣe? Kò sí nǹkan kan mà. Ẹ kọjọ́ mẹ́ta màmá. Màmá mo jẹ́ wa méjèèjì. Èmi ò rọ́jú ìrírí o. Bóyá ẹ̀jẹ̀ àkókò ìyá yẹn òun ò lè sọ. Rárá mà ọ́ ẹ mọ̀ wá bẹ́ẹ̀ ní mo wó mà ẹ wojú wa dáadáa ẹ mọ̀ wá mà. Kò dájú. Màmá ojú yẹn ti pẹ́ gan-an. Ẹ rántí tẹ máa ń dó lẹ́nu gate tẹ máa ń tọrọ owó ní skul kan báyìí. Ẹ máa wọ ọ̀rọ̀ tó mú mi rántí. Ọ̀rọ̀ dùn gbọ́n àwọn tílẹ̀ ti fẹ́ rí. Ojú yẹn ti pẹ́ ẹnu ọ̀sọ̀dọ̀ kan báyìí tí ọmọ kan gbowó lọ́wọ́ ẹ tó fa owó yẹn yà. Ọmọ lórí burúkú ọmọ má ṣàǹfààní bó ṣe yàwó lọ́lọ́run ìyáálé ayé. Ọmọ kan ọmọ pa ọ́. Màmá ẹ wo torí Ọlọ́run òun lọmọ ọjọ́ sí tó fọwọ́ ya tó tọ́ ẹ má tó jẹ́ ká yé ẹ̀ fàyà torí ó ti fàyà díẹ̀ ká má sọ nǹkan mi. lọmọ ọjọ́ yìí. Wọ́n ló fọwọ́ ya bó ṣe ṣe inú bòròbòrò ń dàn ní tó ṣe gbomi lójú mi tó fọwọ́ ya áfíríkáyè rẹ̀ ó yà péré. Omi wọn sì kéṣọ. Màámi ṣé ní kò tó ṣe fún yín lọ́jọ́ yẹn náà ọmọ kékeré ló ṣe kò dá nǹkan kan mọ̀ ń gbà yẹn ó dẹ̀ fi wò pé kí ló ń ṣe yẹn tó wá ń gba owó lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ọmọ kékeré yìí kó tó jẹ́ kó ṣe ń gbà yẹn nìyẹn o ẹ wò máa nì nílẹ̀ ní mo wà ó fọdọ̀ ń bẹ ẹgbẹ́ dáríjì. Káyé rẹ̀ ó má fà ẹ́ àmọ́ ó ṣe fún mi ń dán ó dùn mí ìwọ náà ń bọ̀ kó dùn mí àfi bó bá fẹ́ parẹ́ lókun bó sì ti fàwọ́ èyí ẹbí wọ̀ ká ní ìtìẹ́ ni elédùn àṣìtẹ̀jẹ̀ owó bàǹtàbàǹtà wọn ti ẹ̀dá ńlá mo ti dárí jẹ wọn ní nǹkan kan ní òṣèré rẹ. ẹ wò má afọ́nà ọ̀bẹ yìí mo mọ̀ pé ẹ ti dáríjì àmọ́ mo fẹ́ kí ẹ bá mi ṣàdúrà fún kẹ́ ẹ yọ́nú sí kí gbogbo ẹ kókó lọ́pọ̀ yín pátápátá mà. ẹ gbà mí o nǹkan mi wọlé tọ́ mi ẹ ṣe ń gbé ẹgbẹ́ ní onífà tọ́ṣọ̀ pẹ̀lẹ́lẹ̀ wọ́n ní tò ìyá oníbàárà ní í ṣe yín àdúgbò. rárá máa o pẹ́rẹ́ o ẹ̀yin kọ́. mo ṣe nǹkan kan ó sì sórí rẹ. àmín. yóò dà fún ọ. àmín o àmín. ayé rẹ ò ní rún gègé. àmín o àmín o. mo ṣe àfọwọ́ ìyá ń jọ́kìnà ayé rẹ ò ní fẹ́. àmín. ọgbọ́ mi lójú mi mo ṣe gbà kán. Omínira náà wá ìṣẹ̀lẹ̀ tó kúrò pẹ̀lú àwọn rẹ̀ lómi. Ìkan tó bá màmá gbé fún wọn gbé.
ẹ̀yin la bá ra nǹkan mọ́. Ó parí o. Omi màálù náà kò lè gbé. Ẹ ṣe mo dúpẹ́. Ó ṣọlẹ̀ àmì ó ṣe ti ṣe báyìí. Ẹ ṣe ìyàwó. Ní ṣubú dà. Àmì o. Ara yóò ní gbẹgbẹ fún ọ. Àmì ìyàwó. Ẹ jẹ́ ń palẹ̀ sí. Àmọ́ máa ẹ bọ́. Inú mi dùn. Ẹ má ṣe yọnu mà. Mo rọ fi iṣẹ́ kan. Ẹ ṣe mà. Ẹ ṣe yóò dáa fún ọ. Ọlọ́run rí ọ̀lẹ́ fún ọ. Nǹkan tí mo dẹ̀ fẹ́ bá ẹ sọ kì í ṣe nǹkan tó le bẹ́ẹ̀ tó depend pé ọwọ́ tí wọ́n bá fi mú àtọ́jú tó bá fi wò fine kò sáwọ kankan bẹ́ẹ̀ o believe me kò sí àwọ kankan bẹ́ẹ̀ ju pé mo fẹ́ kí èmi àti ìwọ Bọ́láńlé kájọ máa jáde kí a máa fara yí ara kí wọ́n máa sá fún mi kí wọ́n máa sá fún mi kára máa sá fara. I want us to be going out together. Ẹ wo chief ṣe rí nǹkan tẹ́ sọ yìí ó máa le díẹ̀ o ṣé mo pé ọ̀rẹ́ mi tó fẹ́ yín òun ló introduce mi sí sako yìí ó ṣe máa jẹ́ mi ni mo tún máa gba ẹni tó ń fẹ́ mọ́ lọ́wọ́ kò dùn dáadáa létí. lóhun go a sọ pé ó máa le díẹ̀ sórí ọ̀rẹ́ tó wà ní sako wa òun mọ nǹkan tó ń ta sí ó mọ changes tó ti bà ilé ayé òun so ìwọ náà dẹ̀ ti dé sako wa nìyẹn ó yẹ kí ìyàtọ̀ bá ìgbésí ayé ẹ ó yẹ kí ìgbà ọ̀tun ìgbà rere kó wọ life tiẹ̀ náà. I am ready to spend money on you for you okay I am ready to change your life. I want you to come to the circle of millionaires and make it. Kódà ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí ẹ fún mi ní àsìkò díẹ̀ láti fi rò ó ẹ jẹ́ kí n rò tó ló gba èrò ẹ jọ jí fẹ́ permit mi jẹ́ lọ́rọ̀. Please tó bá ti lọ rò yẹn by the time you come back I want a positive answer. I will try. Try. You are a beautiful woman. Ẹ má ṣe báyìí. Ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin ò ṣàmì tí ń bẹ̀ látàárọ̀. Ẹ má bẹ̀ mí o. Olórí ni kẹ́ ẹ lọ bẹ̀. Ẹ gbọ́ mi nítorí pé àwọn òde dìnà sọ̀rọ̀ náà pòwe. Wọ́n lè jọ mọ́ òfò nágàrá yo. Wọ́n yóò lè fi ọjẹ́ òye òdì kó má yẹ kí ni kó má lè gbé adìyẹ. Ẹ gbọ́ mi. Bàbá kọ ẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀ẹ́dẹ̀ lọ́tọ́ lọ́run. Ẹ rántí pọ́mọ òkú àrùn lọmọ yìí o. Ẹ rántí pọ́mọ yóò ní bàbá. Ẹrù ẹ tí mo gbé síta yìí, o gbọ́dọ̀ gbé wọlé mọ́. Tó bá ti gbé wọlé báyìí, ayílála ló máa pa ẹ́. Ògùn ló máa pa ẹ́. Ọlọ́run ṣọ̀gbọ́n ló máa pa ẹ́. Láíláí. Ọlọ́run ní pè mí kò ní pọmọ ọlọ́mọ. Àmọ́ ẹ ti ẹ̀rọ tọ́lọ́run. Ẹ̀rọ tọ́lọ́run rárá. Ṣèbí ẹgbẹ́ kan tó kù rèé. Okó èkó òhébà. Okó èkó òhébà. Orí òpè ṣá. Ṣọ̀gbọ́n dẹ orí ẹ dàrú lọ́rùn ẹ. Ṣé àgbo ẹ ti tán? Kò tí ì tán. Ṣé omi ti gbẹ lórí ẹ? Kò tí ì gbẹ. Ó sì wà ń bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé omi ò tí ì gbẹ lórí àgbo ẹ. O gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ gbẹ ẹrù sílẹ̀. O gbọ́ mi. O wo ẹrù yìí. Mi ò ní gbé sílẹ̀ o. Mo máa fi dí owó mi ni. Ẹ máa fi ní ẹ ti ní gbẹ́ lọ́mọdé. Ẹ ti ní gbẹ́ lọ́mọdé. Ayé ìmọ̀lẹ̀ Ọlọ́run dákun ṣàánú wa. Ogun ayé ilé Ọlọ́run ṣàánú. Ìwọ Ọlọ́run, kí ni mo ṣe fún yín? Kí ni mo ṣe fún Dèdà? Nǹkan fún mi kì í ṣe ló ti ṣe. Mo bẹ̀ yá yẹn, ló ti dáríjì mi. Ṣé kó tó ṣẹlẹ̀ sí mi?
ẹlẹ́dàá mi ò ṣe dáadáa. ọ̀rẹ́ òun pè mí rárá. ojú ẹ̀ yìí ṣe bákan bákan. mo ṣẹ̀ṣẹ̀ jí ló jẹ́ kó rí bẹ́ẹ̀. mo ti wọ ẹ nínú yàrá àbí tó sùn. mo wà ń bá lọ níbi bẹ́ẹ̀ náà lè bí wọ́n ṣe mọ̀ pé sànú ibi ló wà. lánàá tí mo fi kó lọ́dọ̀ ẹ̀ nínú yàrá ṣé ọmọ mi padà wá dẹ̀. ṣé kò kí ń ṣe nǹkan tí mò ń rò lọ́kàn ni ó ṣẹlẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe rìn báwo ló ṣe gbígbẹ́ mo ṣàmì ẹ tẹ́lẹ̀ dáadáa. ọ̀rẹ́ mi wọ́n náà mọ̀ mi ń ṣe rọmọ bẹ́ẹ̀ kó náà pé nígbà tó wá kàwé ní Nàìjíríà mo pé mi ń ṣe rò nǹkan bẹ́ẹ̀ yẹn rí. ṣé bí alẹ́ jẹ́ ọkọ̀ fọ́kẹ́sọ̀ mi ni mo decide pé kí n má lọ sunlé pẹ̀lú dáadé pé kí n lọ sí ọ̀dọ̀ bàbá ṣàmọ́ báyọ̀ ọkọ mi. àmọ́ ọmọ jàjà àníṣe ṣìjọ wa ni. àṣìjọ wa ìgbà tí màá dé ọ̀dọ̀ báyọ̀. kí ló ṣẹlẹ̀ tó wá mọ̀ mí. ìtàn. ìtàn níbo. ṣé as old as you are bó ṣe dàgbà tó yìí ó tọ́lé. ara mi àbára ẹ̀. ó ní ara mi àbí ara ẹ̀ mi ò wá mọ nǹkan tí mo sọ ló sọ fún mi. mo lóòótọ́ lé olóògbé ara mi àbára ẹ̀ tí máa gbérù wọ̀ ìsílé wàá tọ̀lé ọmọ á tọ̀lé ìtọ̀ á máa rún ká gbogbo nulé ṣé ìtọ̀ tọmọ la máa wò ni àbí ìtọ̀ tìyá la máa wò tó máa mú nílùú. In fact, I don't think we can continue. báyọ̀ náà sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ sí ẹ jù ọ̀rẹ́ mi ìwọ ló ń sọ̀rọ̀ báyìí òun sọ̀rọ̀ bí kò kì í ṣe pé ẹlẹ́ran ní gbogbo wa báyọ̀ kò sẹ́ni tó máa ṣe tí ò ní sọ̀rọ̀ báyọ̀ right irú ìgbésẹ̀ òní ìwọ náà ti gbé ní orí nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi àbíkú mi ti sọ lóògùn dèké kò síbi tí ìgbìyànjú ọ̀rẹ́ mi ṣá tí mo ṣe wọ́n ní kí n ọbẹ̀ mo ti bẹ̀ yá ìyá náà ti dáríjì mi ṣé yẹ kí kíni ti ṣẹlẹ̀ sí mi kílẹ̀ tó mọ́. ó dájú gbogbo ẹ̀ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. àmín 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 wọ́n ní pé àwọn àgbà náà ló gbọ́ pé àgbàsán lè máa ń gbọ̀lẹ̀ tí ọba daṣọ fọ́lẹ̀ ló máa ń pa láró ni orí Èkó tí mo wà mi ilé tí mo gbé mo ń sùn kiri ni nǹkan tó dẹ̀ ṣe mí wọ́n ní pé kí n kúrò ní Nàìjíríà pé kí wọ́n bá ẹni kò tó nù bóyá kò tẹ̀lé accommodate mi sọ́dọ̀ ẹ̀ kí nǹkan tí ẹ máa sùn fúngbà díẹ̀ tí máa fi kẹta ara mi. ṣẹ̀gbọ́n nǹkan tó sọ́jà lóòótọ́ mẹ́wọ́n náà mọ̀ pé ọkọ mi ò bá èmi gbé kótó níbi voyage lọkọ mi wà Gabon ló wà mi ò sì lè ṣe kankan lẹ́yìn ọkọ mi màá pè màá ṣàlàyé fún nǹkan tó bá ti sọ màá tẹ̀ pọ̀ má rò nírò pé condition tó wà ló fà á ni mo fi fọgbọ́n dìsàlẹ̀ kò sí nǹkan tó jọ bá ṣe máa ṣe lélẹ̀ bóyá kókó ló bá jọ kẹ́ tó yàjọ sọ̀rọ̀ lórí ìlàlẹ́ àná ó dẹ̀ ní òun nìkan ló ń gbé ilé tó gbà ní ló bá kí o máa gbé lọ́dọ̀ ẹ̀. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé mi fẹ́ expose ara mi fún Àjọkẹ́ ni torí pé ó ló mọ̀ pé Àjọkẹ́ ó ní kébékébé ni lifestyle ò bá mi lára wọn ni pé kì í torí ọ̀rẹ́ pé mi ní àkókò tí mo lè wá pé wọ́n ní kọ́ lónìí ló jẹ́ kí ilé wọ́n sì kọ́ tán láti wá bá. Bùkì o mọ̀ pé bàtà fi wà ní sukùl tẹ́lẹ̀ wọ àtàjọkẹ́jọ kó ju ilé àti ẹ lọ
máa fẹ́ kó lọ bá wọn ní òkú òkè fa apamọ́ fẹ́ni tó máa wẹ̀ ṣàlàyé fàjọkẹ́ náà àjọkẹ́ ò lè fi ẹ́ ṣe ìyẹ́ kankan lórí nǹkan tó wà lẹ́nu tani wàá lè níṣòro láyé yìí kò sí ẹ tí ò lè níṣòro. ogun ayé ìmọ̀lẹ̀ ọlọ́run dákun ṣáá. nígbà tí mo dé bank ṣẹ́ẹ̀kì ẹ̀ ó bounce ni. ó bounce. ọlọ́run mo ti fẹ́ máa bá àwọn ọjà ní bank bọ̀ mo wá òpin àgbà gidi ní ìṣẹ̀lẹ̀ yíyá ilé pé account service ayé láti lè kó fún un. a pè account officer yẹn sáré fún mi ní details. Look, ọmọ ìyá, okay. ta ló fi sẹ́nu ẹni a ní kó kìnnì lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni a ní kó gbèrò ní ló tún di kúta sẹ́rù ẹni ẹ ò rí pé ilé ayé ìmọ̀lẹ̀ ọlọ́run dákun ṣàánú wa o. ogun ayé.